fẹ́ kí n káàbọ̀ sí orí ètò ilé ẹ̀kọ́ sí sì ṣe fún dídarapọ̀ mọ́ wa ní ìjọ mẹ́jọ ní àkókò yìí. Ó jẹ́ ìbùkún gbà láti rí pé ẹ tún ti darapọ̀ mọ́ wa ní àkókò yìí. Ìwé Éfésù orí 1 ni mo fẹ́ kà ní àkókò yìí. Ẹsẹ̀ 7. Kí n tó ka ẹsẹ̀ Bíbélì yìí, ẹ jẹ́ kí n fi àwọn nọ́mbà tẹ́ lè fi pè wá sí orí móhùnmáwòrán. Ẹ jẹ́ bóyá kí n tiẹ̀ tún fi ara mi hàn lẹ́ẹ̀kan sí pé orúkọ mi ni Babátúndé Emmanuel Àjàyí. Èmi ni oníwàásù ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú Bódìjà ní ìlú Ìbàdàn. Mo fẹ́ kẹ́ wá kí mi níbẹ̀. Tẹ́ bá fẹ́ wá kí mi ní ìlú Péjú ní Bódìjà ní ìlú Ìbàdàn, ẹ pè wá sórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. 07055307492 yẹn ò ní WhatsApp wa. A lè júwe fún yín bí ẹ ṣe lè wá sí ìjọ Ọlọ́run láti bá wa jọ́sìn láago 10 láàárọ̀ ọjọ́ ìsinmi, láago 5 àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ ìsinmi àti láago 5 nírọ̀lẹ́ ọjọ́rú fún ẹ̀kọ́ Bíbélì. Mo fẹ́ bá a sọ lórí ìdáríjì lónìí. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 7. Bíbélì wí pé nínú ẹni tí a wà ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Olúwa ṣe yín lọ́ba fún àǹfààní tí ẹ fún wa lónìí. Ẹ ṣé fún oore ọ̀fẹ́ láti lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ṣé fún oore ọ̀fẹ́ láti tẹ́tí gbọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Jésù jẹ́ kí ìwàásù yìí kó ṣiṣẹ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kó ran ayé ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́, kó sì wá sókè ju ti tẹ́lẹ̀ lọ láti gbé ìgbésẹ̀ tó tọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí n bá mú ọ̀rọ̀ tó tóbi jù nínú Bíbélì, màá mú ìfẹ́. Torí mi gbàgbọ́ pé Bíbélì jẹ́ ìwé ìfẹ́ tọ́lọ́run kọ sí wa. Èmi sì mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa púpọ̀. Nínú fífi ìfẹ́ rẹ̀ hàn sí wa, òun ni a fi ní ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nínú ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ yìí, a rí ìràpadà. Kì í kàn ṣe ìràpadà nìkan la rí, a tún rí ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí, òun ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ní òní. Wípé dídáríjì ni jẹ́ ọ̀rọ̀ tó lágbára púpọ̀. Ǹjẹ́ mọ̀ pé ẹni tó bá dáríjì ni ọkàn rẹ̀ lè ti tutù tẹ́lẹ̀, ọkàn rẹ̀ lè ti gbọgbẹ́ tẹ́lẹ̀, ọkàn rẹ̀ lè ti yigbì tẹ́lẹ̀. Gbọ́n níwọ̀n bá ìgbà tó bá ti dáríjì yàn báyìí, ẹ̀yin ó rí pé òun tàn yóò di ohun èlò ayọ̀ àti ìdùnnú. Ṣàrí tí èèyàn bá dáríjì ni, ohun tí ìdáríjì ẹ̀ṣẹ̀ máa ń mú wá ni pé àwọn ìrẹ́pọ̀ tí ó ti túká, wọ́n ó sì tún sopọ̀ padà, tí wọ́n ó sì tún sàn ju ti tẹ́lẹ̀ lọ nínú ìsopọ̀ wọn. Jẹ́ kí n sọ fún ọ pé ilé tí ìpìlẹ̀ rẹ̀ bá mì, yóò tó bá ti lè dáríjì fún àwọn tó ti ṣe fún ọ yẹn, ó rí pé ìdílé yín kò ní wó, yóò dúró padà tí ó sì dúró dáadáa. Jẹ́ kí n bá ọ sọ̀rọ̀ lónìí pé ǹjẹ́ o máa dáríjì ni? Jẹ́ kí n bi ọ́ dáadáa lónìí pé ǹjẹ́ o máa dáríjì ni? Ní ìjọ kan, ìránṣẹ́ Ọlọ́run kan bẹ́ nìkan sọ̀rọ̀. Ó ní ẹ mọ̀ ni, kò ní ẹ̀mí ìdáríjì ẹ̀ṣẹ̀. Kò ní ẹ̀mí ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹnìkan wá ń fọwọ́ tọ́ ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ tán pé wọ́n gbọ́n tó wí pé kò lẹ́mí ìdáríjì ẹ̀ṣẹ̀. Òun gan kọ́. Ṣé òun gan lẹ́mí ìdáríjì ẹ̀ṣẹ̀? Ṣé rí, a nílò láti máa dáríjì ni. Ṣùgbọ́n tí ẹ̀kọ́ ìdáríjì ẹni bá yé wa, òun nìkan la ó fi lè máa dáríjì ni ní ìrọ̀rùn àti ní kankan. Ẹ kí n bẹ̀rẹ̀ nípa pé kí ni orísun ìdáríjì? Ọlọ́run ni. Ìdáríjì bẹ̀rẹ̀ pẹ̀lú ta ni o? Ọlọ́run. Bíbélì wí ní ẹsẹ̀ 6 yẹn pé fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀, èyí tí ó dá lù wá nínú àyànfẹ́ ẹni. Oore ọ̀fẹ́ rẹ̀ tó dá lù wá nínú àyànfẹ́ ẹni ló mú kí ni wá o? Ìdáríjì ẹ̀ṣẹ̀.
Ọlọ́run ló bẹ̀rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọmọ Ọlọ́run ló jẹ́ kí ìdáríjì ẹ̀ṣẹ̀ nítumọ̀. Ṣé rí ẹni tó bá ní ìrírí ìdáríjì ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, ọmọ Ọlọ́run, òun ni yóò lè dáríjì ni. Ìtò ń ṣẹlẹ̀ láyé òde òní ni pé ìwọ gan fúnra rẹ ò tí ì ní ìrírí ìdáríjì ẹ̀ṣẹ̀. Nítorí pé ẹni tó ń fìdí ìdáríjì ẹ̀ṣẹ̀ múlẹ̀ kò sí láyé rẹ. Jẹ́ kí n sọ fún ọ pé Jésù ọmọ Ọlọ́run òun ló fi ìdí ìdáríjì ẹ̀ṣẹ̀ múlẹ̀. Ìwọ náà wo Kólósì orí kìíní. Ìwé Kólósì orí kìíní ẹsẹ̀ 14. Ìwé Kólósì orí kìíní ẹsẹ̀ 14. Bíbélì wí pé nínú ẹni tí a wà ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ ta ni o? Ẹ̀jẹ̀ Jésù. Àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Ǹjẹ́ mọ̀ pé Bíbélì sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Mo máa ń sọ fún àwọn èèyàn pé Jésù kò kú fún ẹni tí ó pé. Jésù kò kú fún àwọn aláìlẹ́ṣẹ̀. Jésù kò kú fún àwọn ẹni tó mọ́. Jẹ́mẹ̀ tí Jésù kú fún èmi eléèrí. Jẹ́mẹ̀ tí Jésù kú fún èmi ẹni ìtanù. Jẹ́mẹ̀ tí Jésù kú fún èmi ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀. Olórin ẹni ìràpadà kíkún tí ẹ̀jẹ̀ rẹ̀ rà fún ẹnikẹ́ni tí ó gba ìlérí rẹ̀ gbọ́. Ẹni tó burú jù tó bá lè gbàgbọ́ lójú kan náà yóò rí ìdáríjì gbà. Ṣé ẹ rí, mo ní Jésù ló fìdí ìdáríjì ẹ̀ṣẹ̀ múlẹ̀. Ọlọ́run ló bẹ̀rẹ̀ rẹ̀. Ṣùgbọ́n Jésù fìdí rẹ̀ múlẹ̀. Bóun ló ṣe fìdí rẹ̀ múlẹ̀ wípé lójú ẹsẹ̀ ló dáríjì wá. Nígbà tí wọ́n mú obìnrin yẹn wá nínú panṣágà, kí ni Jésù ṣe? Ó dáríjì. Kò jẹ́ wọ́n sọ lókò pa. Nígbà tí wọ́n gbé ọkùnrin yẹn wá lórí àkéte tí wọ́n gbé wọlé, Jésù ní ọmọ adárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. Kí nìdí? Nítorí pé ó ní agbára láti dáríjì ni. Òun gan ló mú ìdáríjì wá. Tí Jésù ò bá mú ìdáríjì wá, a ò lè rí ìdáríjì gbà. Ẹni tí yóò dáríjì ni ó gbọ́dọ̀ ti ní ìrírí ìdáríjì ẹ̀ṣẹ̀. Mo ti sọ fún wa lórí ètò yìí pé tẹ́nìkan bá sọ fún ọ rí pé òun ò ní dáríjì ọ, Ọlọ́run kò ní dáríjì ọ, irọ́ nípa o. Hébérù orí 8 ẹsẹ̀ 12. Hébérù orí 8 ẹsẹ̀ 12. Kí ni Bíbélì wí níbẹ̀? Ó ní nítorí pé èmi ò ṣàánú fún àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Ta ló wípé òun ní rántí ẹ̀ mọ́? Ọlọ́run fúnra rẹ̀. Àwọn wọn ń sọ tí wọ́n yẹ pé Ọlọ́run ò lè dáríjì ọ́. Wọ́n tẹ̀ ti sọ pẹ́ṣẹ̀ rẹ ti pọ̀ jù. Kò sí bẹ́ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó. Àlọ́ lórin yẹn ní ẹni tó burú jù tó bá lè gbàgbọ́. Ní ṣe pé mo ti pààyàn rí, o lè dáríjì ọ́. Ṣé pé o ti ṣáyé rí, o lè dáríjì ọ́. Ṣé pé o ń lo oògùn olóró, o lè dáríjì ọ́. Ṣé pé o ti lu ara rẹ fún nǹkan tí kò yẹ kó o lò fún, o lè dáríjì ọ́. Ǹjẹ́ o ti jí owó nínú ọrẹ rí, o lè dáríjì ọ́. Ìwọ aṣọ́nà tó máa jíwọ́ rẹ, o lè dáríjì ọ́. Ọ̀gá akọrin tó ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀, o lè dáríjì ọ́. Nítorí pé orísun kí ni o? Ìdáríjì ni. Ọlọ́run ni orísun ìdáríjì. Bọ́jà kí n sọ fún ọ pé Jésù ó mú kí ìdáríjì kó hàn, ló fìdí ẹ̀ múlẹ̀. Nípa kíkú lórí igi àgbélébù, nípa pé asín, nípa títa ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ yẹn ó ń fọ gbogbo ẹ̀ṣẹ̀ wa mọ́. Kò sí bó ṣe pọ̀ tó, kò sí béèrí yẹn ṣe pọ̀ tó láyé wa. Ẹ̀jẹ̀ Jésù ó ń dáríjì ni. Wá sọ̀rọ̀ Jésù. Ṣé o tí Jésù bá dáríjì ọ́, àwọn nǹkan kan ò ní ṣẹlẹ̀. Kò yọ kúrò pẹ̀lẹ́ṣẹ̀ ni ọ́. In tó yọ kúrò ni pé ẹlẹ́ṣẹ̀ tó ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ọ́.
ọ̀tọ̀ ni pé ẹlẹ́ṣẹ̀ tí ò rí ìdáríjì, ọ̀tọ̀ ni ẹlẹ́ṣẹ̀ tó ti ṣe kí ni o tó ti rí ìdáríjì. Kódà àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ́ pé kò pédé tí ò dáríjì wá kò túmọ̀ sí pé èèyàn ò ní jìyẹ. Ohun tó túmọ̀ sí ni pé èèyàn ò ní gba èrè ẹ̀ṣẹ̀, torí èrè kan péré lẹ́ṣẹ̀ ni tí ṣe ikú. Báwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ́ pé èèyàn ó jìyẹ. Ẹni tó dẹ́ṣẹ̀ tó ti kún àrùn, tó bá wu Ọlọ́run ni ó mú àìsàn yẹn kúrò. Tí ò bá mú kúrò kò túmọ̀ sí pé kò rí kí ni o ìdáríjì. Jẹ́ kí n sọ fún ọ pé àmì pọ́lọ́run nífẹ̀ẹ́ èèyàn gan ni pé kéèyàn ò jìyà ẹ̀ṣẹ̀. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 6 ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tí Olúwa fẹ́ òun ni ó ń bá wí, a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. Tí kò bá tiẹ̀ ti nà á jẹ́ pé kì í ṣọmọ. Tí kò bá ti ní ìbáwí a jẹ́ pé ọmọ àlè ni. Ṣùgbọ́n tó bá ti ní ìbáwí, tí bàbá ń báwí, tí bàbá ń nà á jẹ́ pé kí ni o ọmọ ni. Jẹ́ kí n sọ fún ọ pé Bíbélì wí ní ìwé Hébérù orí 12 yẹn ẹsẹ̀ 7 pé ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí. Ọlọ́run ń bá yín lò bí ọmọ ni, nítorí pé ọmọ wo ní bẹ tí bàbá kì í bá wí. Wọ́n mọ̀ páyé ti bàjẹ́, àwọn bàbá kì í tiẹ̀ bọ́mọ wí mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ó sì ń bọ́mọ wí. Ẹ̀kọ́ lórí ìdáríjì yìí, mo fẹ́ ká kọ́kọ́ lóye ìdáríjì ọ̀dọ̀ Ọlọ́run. Wípé ìdáríjì kan wà fún ìgbàlà. Ní èyí tí ó jẹ́ pé kò sí bí ayé wa ṣe ní èrí tó, Ọlọ́run yóò ṣe kí ni yóò fọ̀ọ́nù. Bó ló ṣe fọ̀ọ́nù? Ó ti san gbèsè ẹ̀ṣẹ̀ yẹn tí iṣẹ́ rere rẹ kò lè san, tí ẹ̀sìn rẹ kò lè san, tí ìwà rẹ kò lè san. Sórí kó tó sì lè dáríjì èèyàn lọ́nà tó yẹ kó gbà dáríjì, o gbọ́dọ̀ kọ́kọ́ ní ìrírí pé a ti dáríjì ọ. Bí mo ti rí tí n bá wá síwájú rẹ̀, nínú èrí mi yóò gbà mí, yóò fọ̀ mí mọ́. Mo ń bọ́ sọ̀rọ̀ arákùnrin. Wọ́n ti sọ pé Ọlọ́run lè dáríjì ọ, irọ́ ni o. Ìdáríjì ẹ̀ṣẹ̀ ń bẹ fún ọ. Mo wá tún sọ pé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìdáríjì ẹ̀ṣẹ̀ kò yọ ìjìyà ẹ̀ṣẹ̀ kúrò. Ìdáríjì ẹ̀ṣẹ̀ kò yọ lílà àwọn nǹkan kan kọjá bí ìbáwí àti nínà lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ìdáríjì ẹ̀ṣẹ̀ yóò mú kí èmi àti yín ká bọ́ lọ́wọ́ ikú ègbé ọ̀run àpáàdì, nítorí pé tá a bá ti gba Jésù yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ̀ wá mọ́. Èèyàn ó sì lè lọ síjọba ọ̀run. Ìdáríjì ẹ̀ṣẹ̀ yóò mú wa padà sí ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Orin Dáfídì 51. Orin Dáfídì 51. Ẹsẹ̀ 12 ni mo fẹ́ kà níbẹ̀. Bíbélì wí pé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Wo ẹsẹ̀ Bíbélì yẹn lẹ́ẹ̀kan sí. Mú ayọ̀ ìgbàlà rẹ tọ̀ mí wá. Mo ti kọ́ àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ gbà pé ènìyàn kì í sọ ìgbàlà nù torí pé ó dẹ́ṣẹ̀. Ohun téèyàn máa ń sọnù òun ni ayọ̀ ìgbàlà. Àfi tó ń tọ̀ wọ́n ò bá ní ìgbàlà ló kù ni yóò dẹ́ṣẹ̀. Láyọ̀ rẹ̀ ó kún pé òun ṣe kí ni o lòun dẹ́ṣẹ̀. Ni yóò dẹ́ṣẹ̀, ni yóò ní ìfọ̀kànbalẹ̀ pé òun wà nínú kí ni o ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n o ti gba Jésù,
ọmọ Ọlọ́run ni ọ́, o ti ní ìdánilójú ọ̀run, o ti mọ̀ pé ò lè lọ sọ́run àpáàdì mọ́. Sórí ojú ẹsẹ̀ nìrẹ́pọ̀ wà tọ́lọ́run yóò já tó bá ti bẹ̀rẹ̀ sí gbé nínú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tó o bá ti wá Ọlọ́run pé bàbá dáríjì mi, ó dàbí ọmọ onínàkúnà ni, ngbò ní bàbá mi mo ti ṣẹ̀ sọ́run àti sí ayé, ó ní kí ni ó ní fìkúnṣe kan náà àwọn alágbàṣe rẹ̀, ṣé ó fi ṣe alágbàṣe? Kò túmọ̀ sí pé ọmọkùnrin yẹn ní ogún mọ́ nílé bàbá rẹ̀, ṣùgbọ́n ó túmọ̀ sí pé bàbá ṣe kí ni ó gbà á padà gbé bí ọmọ. Kò dá mi lójú pé ọmọ yẹn ò mọ ọrùn, ó fọwọ́ fà á wọlé. Dáfídì òun gan mọ̀ páyọ̀ gbàlà sọnù, ikú ẹ̀mí òun kò ní òmìnira mọ́ nítorí pé òun ti ṣe kí ni òun ti ṣẹ̀. Ó béèrè pé bàbá, tí ẹ̀ bá ti wá Ọlọ́run pé kó dáríjì, ohun tí yóò mú padà fún yàn òun náà ni ayọ̀ ìgbàlà. Ìrẹ́pọ̀ láàrin wa tọ́lọ́run yóò tún dán mọ́rán padà. Ẹsẹ̀ 3 orí 123 ìwé orin Dáfídì, orí 123 ìwé orin Dáfídì. Ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì, ẹni tí ó sì tán gbogbo àrùn rẹ. Ohun tí ó ṣe náà ni pé yóò dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì. Tó o bá wá sọ́dọ̀ rẹ̀ pé bàbá mi dáríjì mi, kò sí bẹ́ṣẹ̀ rẹ ṣe pọ̀ tó, yóò ṣe kí ni yóò dáríjì. Jẹ́ kí wá sọ in tí Ọlọ́run kò ní ṣe, Ọlọ́run kò ní dì í mú pé bó ṣe ṣe lọ́dún tó kọjá nù, bó ṣe ṣe lógún ọdún sẹ́yìn nù, bó ṣe ṣe níjẹjọ nù, bó ṣe ṣe ní wákàtí 3 sẹ́yìn nìyẹn. Ó wà ní àkọsílẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kò ní ṣe kí ni kò ní dì í mú sí ọ. Ó lóhùn ní rántí ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Ṣé o mọ nǹkan míì? Ọlọ́run kò ní mọ́ tún bẹ̀rẹ̀ ìwádìí míì láti fẹ́ àìṣedédé rẹ lójú. Èèyàn ni máa ń ṣe báwọn. Ó yá jẹ́wọ́ fún mi tó ṣe. Nígbà tó wá sọ mo kàn ṣe báyìí ni, mo mú 5,000 yóò wá ṣe lọ bẹ̀rẹ̀. Ó ti pẹ́ tó ti mú, yẹ kọ́kọ́ lọ wo láti bí ọdún 3 tó ti bá mi ṣiṣẹ́, yóò wá kó gbogbo ẹ̀ jáde, yóò wá bá fa wàhálà. Ọlọ́run ò ní bẹ̀rẹ̀ wádìí mi. Ọlọ́run ò sì ní retí pé kóhun tún lò ẹ̀ṣẹ̀ yẹn lòdì sí. Ìwé Míkà orí 7. Ìwé Míkà orí 7 ẹsẹ̀ 19 ni mo fẹ́ ká wò. Ìwé Míkà orí 7 ẹsẹ̀ 19. Bíbélì wípé yóò yí padà, yóò ní ìyọ́nú sí wa, yóò sì tẹ́ àìṣedédé wa ba, ìwọ ó sì sọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn sínú ọ̀gbun òkun. Ṣé rí, Ọlọ́run yóò gbàgbé ẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ wa ibo ló ní yóò sọ sí inú ọ̀gbun òkun. Ṣé rí, tí Ọlọ́run bá lóun dáríjì yàn, ó túmọ̀ sí pé ó ti yanjú gbogbo ọ̀rọ̀ yẹn ni. Jẹ́ kí n béèrè àkọ́kọ́ lọ́wọ́ rẹ̀. Ǹjẹ́ o ti rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run? Ọ̀rẹ́ mi, ǹjẹ́ o ti rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run? Ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ gan. O lè ti ja ìjọ Ọlọ́run ló lè rí. O lè ti ja ìránṣẹ́ Ọlọ́run ló lè rí. O lè ti jẹ ẹni tí kò yẹ kó jẹ. O lè ti wọnú àwọn ìmùlẹ̀ tí kò yẹ kó wọ̀. O lè ti wọnú ẹgbẹ́ tí kò yẹ kó wọ̀. Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run fẹ́ dáríjì ọ́? Tó bá wá sọ́dọ̀ Jésù, yóò fọ̀ ọ́ mọ́, tí ó sọ ọ́ di mímọ́, tí wọn náà yóò tó kúrò lájòjì tó di ọmọ ìjọba ọ̀run. Mo mọ̀ ní tí mo fi kọ́kọ́ ń kọ́ eléyìí tí mò ń kọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí, wípé ìdáríjì ẹ̀ṣẹ̀
tí ó ràn ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ òun ni pé kó kọ́kọ́ ti ní ìrírí ìdáríjì ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Ike kò sí bẹ́ṣẹ̀ rẹ ṣe burú tó, kò sí bẹ́ṣẹ̀ rẹ ṣe kéré tó, kò sí bẹ́ṣẹ̀ rẹ ti ṣe fẹ̀ lójú tó, kò sí bó ṣe ga tó, Ọlọ́run fẹ́ dáríjì ọ́. Wá gba Jésù, wá fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣé o mọ̀ bó ṣe gba Jésù? Ó ṣe bí olè tó wà lórí igi àgbélébùú yẹn tó ní àwa wà nínú ẹ̀bi yìí. Ló sọ pé Olúwa, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Olúwa, mo sì mọ̀ pé mo jẹ̀bi àti kú kí n ṣègbé. Olúwa, mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi ni Jésù ṣe kú, ló ṣe sín, la ṣe jí dìde. Olúwa, mo gba Jésù, mo gba ikú Jésù gẹ́gẹ́ bí n tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Mo gba Jésù lólùgbàlà mi lónìí. Ìwọ náà sọ bẹ́ẹ̀ fún Jésù. O ò nílò láti san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ fúnra rẹ. Jésù san gbogbo gbèsè tí mo jẹ. Ẹ̀ṣẹ̀ tó máa wá wọ́n wá ló ti fọ́nú kúrò. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni ó dáríjì. Pé sọ́kàn rẹ báyìí pé kó dáríjì ọ́. Yóò gbà ọ́ là, yóò sì dáríjì ọ́. Ṣé o ti pè sọ́kàn rẹ? Àbò fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pé wípé Jésù ọmọ Ọlọ́run ṣàánú fẹ́mi ẹlẹ́ṣẹ̀. Kó o sì gba ọkàn mi là. Mo mọ̀ pé ikú sísè àtàjíǹde rẹ san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà lónìí. Gbà mí là, kó o sì fọ ẹ̀ṣẹ̀ mi mọ́. Sọ mí dọmọ Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín. Ṣé o ti pè sọ́kàn rẹ báwọn? Ó ti tán. Ó ti dáríjì ọ́ nù. Ìwọ náà ti bọ́ lọ́wọ́ gbèsè ẹ̀ṣẹ̀. Ní ìsìn tó ti bọ́ yìí, jọ̀ọ́ pè mí sórí 07038085652 07087682122 àti 07055307492. Àlàáfíà Kristi kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.